Fún àwa tí a ti wo apá kìíní sinimá Àyìnkí, ẹ jẹ́ ká mú wá sétí ìgbọ́ yín ọ̀rọ̀ nípa apá kejì. Tí a ò bá gbàgbé, a ó rí wípé ibi tí apá kìíní sinimá Àyìnkí parí sí ni ibi tí ó ti ń jà fitafita láti dóòlà ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn gbogbo àdójúkọ tí ó rí. Arákùnrin ọdẹ kan tí ó ti ṣe àánú fún àbúrò rẹ̀ obìnrin kan rí ni ó gbà á lẹ̀. Lẹ́yìn ọdún péréte ni Àyìnkí pàdé arábìnrin yìí tí wọ́n sì ń bá eré ìfẹ́ wọn lọ, tí gbogbo nǹkan sì ń lọ dáradára. Ṣùgbọ́n ṣá, bàbá arábìnrin yìí padà kọ̀ jálẹ̀ lórí eré ìfẹ́ wọn nítorí ó mọ̀ wípé Àyìnkí ti fìgbà kan rí jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Báyìí ni Àyìnkí ṣe padà mọ̀ wípé bàbá arábìnrin tí òun nífẹ̀ẹ́ sí ló ṣekú pa bàbá òun nígbà tí wọ́n ń du ipò adarí ilé ẹ̀kọ́ gíga, nígbà tí wọ́n jọ jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga, tí bàbá arábìnrin yìí sì jẹ́ olórí fún ìkan lára ẹgbẹ́ òkùnkùn tó gbajúmọ̀ nínú ọgbà ilé ìwé náà. Ṣùgbọ́n ṣá, ṣé Àyìnkí padà gbẹ̀san ikú bàbá rẹ̀ àti wípé ṣé yóò padà fẹ́ ọmọbìnrin yìí? Apá kejì sinimá yìí la ó ti mọ̀. Ẹ kú ojú lọ́nà. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà lórí ìkànnì Speechbox Tele.